ó yẹ yín tèmi ẹ jájọ lọ ká lọ wo sinimá orí Rebirth láti ọwọ́ Múyìwá ọmọ Adébọ́lá. À ń lọ sí sinimá lọ́jọ́ tòní àti múra tán ó di sinimá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe ń wò ó báyìí lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe kí ni ẹ jájọ lọ ká lọ wo sinimá orí. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí Àṣeyọrí TV. Sinimá orí la gbé wá lọ́jọ́ tòní fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti wo sinimá orí. Ẹ fìkàlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nítorí pé a ó gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ṣe lè wo sinimá orí lọ́fẹ̀ẹ́. Fún àǹfààní ẹ̀yin tẹ́ wá ń sáàchì fún sinimá orí lórí YouTube, ẹ má ṣe fi dátà yín ṣòfò, ẹ má ṣe fi àkókò yín ṣòfò nítorí pé kí ni ẹ lè rí sinimá orí wò lórí YouTube. Ọ̀pọ̀lọpọ̀ ló ti search fún oríṣiríṣi sinimá, ọ̀pọ̀lọpọ̀ ló ti search fún oríṣiríṣi orí, ọ̀pọ̀lọpọ̀ orí ló ń bẹ lórí YouTube. Orí gbígbẹ, orí tútù, orí panla, orí títóbi, oríṣiríṣi orí lẹ́ẹ̀ máa rí lórí YouTube. Ṣùgbọ́n ìròyìn tá a mú wá fún yín ni wípé ẹ ò lè rí sinimá orí tí ó jẹ́ original láti ọwọ́ Múyìwá Adémọ́lá wò lórí YouTube. Ibo gan lẹ ti wá máa rí sinimá orí wò? Nítorí ẹ̀ náà la ṣe wà lórí ìkànnì yìí. Ẹ farabalẹ̀, tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ nìyí lórí channel yìí, rí i dájú pé o ṣe kí ni o tẹ subscribe button rẹ. A ti lọ sí sinimá o, a ti wo orí o, a tẹ̀ ti dé. Kí la bá bọ̀ ńbẹ̀? So yẹ kẹ́yìn náà wo sinimá yìí àbí kò yẹ kẹ́ ẹ wò? Báwo lẹ̀yin náà ṣe lè rí sinimá yìí wò ní ọ̀fẹ́? Ẹ jájọ lọ lẹ́sẹẹsẹ. Sinimá orí lákọ̀ọ́kọ́, mo rate sinimá yìí ní 10/10. Kí nìdí tí mo fi rate sinimá yìí ní 10/10? Gbogbo àwọn àgbààgbà òṣèré tó wà nínú sinimá yìí ni wọ́n kó takuntakun. Gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n ń lò ní fún sinimá yìí ló pé. Gbogbo special effect tó wà nínú sinimá yìí ló ṣe kí ni ló pé dáadáa. Àwọn tí wọ́n dẹ̀ take role nínú sinimá yìí wọ́n jẹ́ àwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n mọ nǹkan tí wọ́n ṣe. Ẹ jábẹ̀ látòrí Ṣọlá Ṣóbọ̀wálé, màmá wa sinimá tí gbogbo ènìyàn ti mọ̀ pátápátá tó jẹ́ wípé kò sí ni ká má bá wọn pàdé ní sinimá. Màmá Ṣọlá Ṣóbọ̀wálé. Wọ́n kópa takuntakun gẹ́gẹ́ bí abiyamọ nínú sinimá orí. Wọ́n kópa gidi nínú sinimá yìí. Kódà wọ́n interpret role wọn bíi pé kíní yẹn ń ṣẹlẹ̀ sí wọn ní real life. Bákan náà, àǹtí wa Tóyìn Àmáìkù a ti máa padà sọ̀rọ̀ lórí àǹtí yìí separately lórí sinimá orí nítorí pé kí ni iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Gbogbo àwa tá a wà ní sinimá níjọ́ yìí tá à ń wo orí, gbogbo wa là ń bomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ẹ rò pé wọ́n kẹ́gba fún wa ni? Bẹ́ẹ̀ ni, nítorí pé kí ni àǹtí Tóyìn wọ́n pa ró wọn pátápátá kanlẹ̀kanlẹ̀ débi wípé gbogbo àtọmọdé àtàgbà, àtọkùnrin àtobìnrin tó wà ní sinimá ló ń bomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé kí leléyìí. Gbogbo wa tiẹ̀ ti gbàgbé wípé sinimá là ń wò. Gbogbo wa tiẹ̀ ti gbàgbé wípé sinimá la wà, fíìmù orí là ń wò. Gbogbo wa rò pé bó ṣe ń ṣẹlẹ̀ lójú ayé real life ni, tí gbogbo wa sì bẹ̀rẹ̀ sí ní bomi lójú nítorí pé kí ni, nítorí pé sinimá yìí ó ní agbára, ó dùn débi wípé kò sẹ́ni tí ò ní fẹ́ wo sinimá orí yìí láti ọwọ́ Múyìwá Adémọ́lá. Ẹ jẹ́ kí bọ̀dá wa Múyìwá Adémọ́lá, iṣẹ́ takuntakun ni wọ́n ṣe lórí sinimá orí yìí nítorí pé kí ni ó kọjá àfẹnusọ. Mi ò tiẹ̀ mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ pápápá kó tó di pé à ń sọ bẹ́ẹ̀ ṣe máa wo sinimá orí fún yín lọ́fẹ̀ẹ́ àti ibi tí ẹ ti lè rí wò. Sinimá orí ó dá lórí ìtàn arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bísádé, ìyẹn role tí Múyìwá Adémọ́lá tí wọ́n take nínú sinimá orí yìí. Bísádé ni orúkọ wọn nínú sinimá yìí. Àwọn ni wọ́n fẹ́ ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé. Kí ni wọ́n fẹ́ ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé fún? Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí Ṣọlá Ṣóbọ̀wálé nígbà tí ọkọ wọn wà láyé, ṣùgbọ́n tí ọkọ wọn ò ní àǹfààní láti sọ fún wọn. Kò pẹ́ kò jìnnà ọkọ wọn ṣe kí ni ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Àwọn ìṣẹ̀lẹ̀ náà ó wá fà wípé kí Ṣọlá Ṣóbọ̀wálé nílò ẹnìkan láti fi ṣe kí ni, láti fi ṣe ètùtù fún àwọn ọmọ ẹ̀. Ó wá jẹ́ Múyìwá Adémọ́lá ni wọ́n fẹ́ mú láti ṣètùtù fún àwọn ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé. Ibi tí ogun ti bẹ̀rẹ̀ sí ní jà nìyí. Orí bẹ̀rẹ̀ sí ní kó
Bíṣadéyọ ìyẹn Múyìwá Adémọ́lá orí kó yọ títí ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí orí fi kó yọ yìí àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì àwọn ìṣẹ̀lẹ̀ tó ní agbára ni àwọn ìṣẹ̀lẹ̀ tó le ni ó ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Ẹ wo kò ṣeé fẹnu sọ kò ṣeé fẹnu ìròyìn ò tá fojú bà bí kò ṣe pé kẹ́yìn náà ṣe kí ni kẹ́ ẹ mójú ara yín débẹ̀. Báwo lẹ ṣe lè rí sinimá Oríwò lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín nìyí lórí ìkànnì yìí Àṣeyọrí TV? Àkọ́kọ́ ni wípé ẹ rí dájú pé ẹ subscribe sórí channel yìí ìyẹn Àṣeyọrí TV. Tí ẹ bá wá subscribe tán tí ẹ bá wo fídíò yìí tán pátápátá ẹ kọ sí under comment section pé ẹ̀yin fẹ́ wo orí àmú èèyàn mẹ́ta gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bá a ṣe ń ṣe nínú ìṣe wa ni fún gbogbo sinimá tí a bá gbé wá èèyàn mẹ́ta la máa ń mú ní comment section láti ṣe kí ni láti fún ní owó tíkẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ láti lọ wo orí ní sinimá. Tí a bá tún gbé sinimá míì wá a ó tún ṣe kí ni a ó tún gbé èèyàn mẹ́ta. Ìwọ tí o bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ nìyí lórí ìkànnì yìí tí o sì fẹ́ wo orí lọ́fẹ̀ẹ́ ó yá drop comment rẹ ká mọ̀ bá ó tún ṣe mú èèyàn mẹ́ta ó ṣeé ṣe kó wà lára àwọn mẹ́ta náà. Nígbà míì tá a tún máa padà wá ẹ̀yin láwọn máa bá àwa láwọn máa wá láṣẹ Tèdùmàrè ànífẹ́ nìkan kan ṣàwátì. Orí mi jà fún mi ìwọ náà sọ níbi tó wà pé orí mi jà fún mi o orí mi jà fún mi o. Ire o. Ẹ ṣé tí ẹ wo fídíò yìí o ẹ má gbàgbé láti subscribe o kí ẹ sì drop comment yín. Ire o.